Olúọmọ làgbà ètò ni o, ètò tó gbajúmọ̀, ètò ni o nílẹ̀ ìdámẹ́ríkà, ètò ni o lónílé o lálejò, ètò ni o fónílé o fàlejò, ètò ni o Olúọmọ entertainment, ètò ni o. Ẹ tún kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ojú òpó Olúọmọ Live TV. Ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ máa ń fọ́lò wa, ǹjẹ́ ẹ rántí fọ́nrán fídíò kan tí a gbé jáde nípa ìlú Ìkọ̀lé Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé ní ìpínlẹ̀ Èkìtì, níbi tá a ti ṣèwádìí lórí ìdí tí àwọn ọba aládé àti ààfin wọn tó tó bíi 25 tí wọ́n fi pọ̀ lórí ilẹ̀ ìlú Ìkọ̀lé, èyí tó fi dàbẹ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọba ló ń dé adé ní ìlú náà. A rí ìlú kan nílẹ̀ Yorùbá nípínlẹ̀ Èkìtì tó jẹ́ wípé ọba tí bẹ̀ ń bẹ̀ kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, kì í ṣe mẹ́rin, kì í ṣe márùn-ún, kódà kì í ṣe mẹ́wàá. Nínú ìwádìí wa, ìlú tí mò ń sọ yìí, ọba tí ń bẹ̀ gan wọ́n ní pé wọ́n lé ní 20 nínú ìlú kan ṣoṣo. Bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Ìlú wo ni mò ń perí rẹ̀? Ìlú Ìkọ̀lé Èkìtì. Ìkọ̀lé Èkìtì níjọba ìbílẹ̀ Ìkọ̀lé nípínlẹ̀ Èkìtì. Ìwádìí wa náà tún tẹ̀síwájú, ó jẹ́ ká mọ̀ nípa wípé Ègbè ọba ni wọ́n ń pe agbègbè náà. Òun ló sì gbé wa dé ọ̀dọ̀ ìkan lára àwọn orí adé tí wọ́n wà ní orí ilẹ̀ Ìkọ̀lé yìí tí a mọ̀ sí Kábíyèsí Olúsìn ti ìlú Ùsìn Èkìtì. Bàbá yìí ni wọ́n wá mú ìtàn balẹ̀ nínú fídíò náà tí wọ́n ti sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe tẹ ìlú Ìkọ̀lé dó, bí ọba Ẹlẹ́kọ̀lé àkọ́kọ́ àti Ọlọ́túnjà àti ọba Ọlọ́túnjà bí wọ́n ṣe jọ ń bọ̀ láti ìlú Ilé Ifẹ̀, tó sì jẹ́ wípé Ọlọ́túnjà gbé adé dání láti ìlú Ilé Ifẹ̀, àmọ́ tí wọ́n gbádé náà sílẹ̀ láti lọ tu Ọ̀ṣun, tí Ẹlẹ́kọ̀lé sì débẹ̀ tí wọ́n gbé adé náà. Tá a bá ń sọ̀rọ̀ nípa Ìkọ̀lé, Ẹlẹ́kọ̀lé tí Ọlọ́túnjà náà ti fẹ́ bọ̀, Ọlọ́túnjà ló gbé adé ti fẹ́ wá. Ọlọ́túnjà ló gbé adé ti fẹ́ wá. Ṣé o nígbà tí wọ́n á ń bọ̀, ìtàn tí mo ń sọ fún yìí ó dá mi lójú ju ọṣẹ lọ. Ó dá mi lójú torí ọmọ ọba ni ìyá mi. Ọlọ́túnjà ló ní adé tí Ẹlẹ́kọ̀lé ń dé lọ́wọ́ báyìí. Tí Ẹlẹ́kọ̀lé ní ọ̀ríjínálì. Ọlọ́túnjà ló ní adé. Ọ̀ṣun ló tu tó fi sọ adé yẹn nù sọ́wọ́ Ẹlẹ́kọ̀lé. Fídíò yìí ó káàkiri gan-an, èyí tó mú wa gba ọ̀pọ̀lọpọ̀ ìpè àti àwọn àtẹ̀jíṣẹ́ nílùú Ìkọ̀lé àti lọ́dọ̀ àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n fi ẹ̀hónú wọn hàn nípa ẹ̀rọ fídíò yẹn wípé ọ̀rọ̀ náà wípé kò rí bẹ́ẹ̀. Àwọn kan sọ pé ó rí bẹ́ẹ̀, àwọn kan sọ pé kò rí bẹ́ẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa, a ò ní rólé apá kan ká dá apá kan sí. Bó kàn tiẹ̀ jẹ́ wípé kì í ṣe ìtàn yìí ló gbé wa lọ, a kàn fẹ́ mọ ìdí tí àwọn ààfin lóríṣiríṣi, àwọn lọ́balọ́ba orí adé tí wọ́n fi pọ̀ lórí ilẹ̀ tó jẹ́ ti Ìkọ̀lé, òun ló gbé wa. Ohun tí ìwádìí wa náà tó dálé lórí nù kó tó di wípé ìtàn yìí wá jẹ jáde. Èyí ló wá ta wá ń dìpá lẹ́lẹ́ẹ̀kejì láti wípé ká tẹ̀síwájú nínú ìwádìí náà, pàápàá jùlọ lọ sí ìlú Ìkọ̀lé Èkìtì. Bàbá wa Ẹlẹ́kọ̀lé ti ìlú Ìkọ̀lé Èkìtì tí wọ́n sì tún jẹ́ paramount ruler of Ègbè ọba kingdom, wípé ká lọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ bí ọ̀rọ̀ Òṣàdé láàrin Ẹlẹ́kọ̀lé àti Ọlọ́túnjà bó ṣe jẹ́. Ṣé lóòótọ́ ni bàbá Ẹlẹ́kọ̀lé ni wọn ò gbé adé wá láti ìlú Ilé Ifẹ̀? Ṣé lóòótọ́ ni Ọlọ́túnjà gbé adé tó sì jẹ́ pé Ẹlẹ́kọ̀lé gbé? A ò láǹfààní láti bá Kábíyèsí Ẹlẹ́kọ̀lé ní gbólóhùn,
ṣùgbọ́n àwọn àgbààgbà tí ń jẹ̀ṣẹ́ bì tó jẹ́ wípé wọ́n di òpó rìbìtì tí ń ṣàkóso ìlú Ìkọ̀lé mú aláǹfààní láti kàn sí wọn láàfin tí a sì gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìtàn lẹ́nu wọn tí wọ́n sì sọ bí Ègbè ọba gan bó ṣe jẹ́, àwọn tí wọ́n kóra wọn jọ láti dá Ègbè ọba sílẹ̀ àti ìdí tí wọ́n fi dá Ègbè ọba sílẹ̀, èyí tó mú ìwádìí wa jáde lórí ìdí pàtàkì táwọn lọ́balọ́ba orí adé àti ààfin lóríṣiríṣi tó tó bíi 25 tí wọ́n fi wà lórí ilẹ̀ Ìkọ̀lé di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ máa subscribe sórí YouTube channel yẹn, ẹ máa tọ notification button lẹ̀, ẹ máa like fídíò yìí, ẹ máa comment, ẹ dẹ̀ máa share sí ìgboro ayé. Olúgbadé Olúọmọ Remi Olúọmọ presenter lórúkọ tèmi ń jẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Orúkọ mi ni High Chief Olúwaṣayọ̀ Okunola, di Ọlọ́tún Ọba Òde of Ìkọ̀lé Èkìtì. Èmi ni igbákejì Ẹlẹ́kọ̀lé. Níkọ̀lé tó bá ń tó nínú Àràfà ibi kẹrin ni mo wà. Ọlọ́tún of Ìlọ̀tún is number 1. Ṣàjọwá ti Ìmíkàn is ipò kejì. Ẹ̀dẹ́mọ ti àdúgbò Ìdẹ́mọ number 3. Asọ́lọ̀ ti àdúgbò Ìsọlọ̀ number 4. We have Ṣàgbàlẹ̀, Olóyè Gíga Ṣàgbàlẹ̀ number 5. And a ní Olóyè Túndé Ògúnlẹ́yẹ Àrẹ̀mọ number 6. That 6 wàràfà mẹ́fà tó wà ní Ìkọ̀lé. Ẹlẹ́kọ̀lé yàtọ̀ sí àwọn ọba yòókù. Ẹlẹ́kọ̀lé ni paramount ruler of the whole of Ègbè Ọba Kingdom. Kí náà ń pè l'Ègbè ọba? Àwọn wo náà kó Ègbè ọba jọ? Ibo l'Ègbè ọba wà? Kí ló mú Ègbè ọba wáyé? Kí ló dá Ègbè ọba sílẹ̀? Ìgbà wo ló bẹ̀rẹ̀? Kí ni àgbékalẹ̀ Ègbè ọba? Kí ló dálé lórí? Ẹ ṣeun. Kí n tó answer question yìí, mo fẹ́ correct àwọn nǹkan kan. Nínú last episode yìí, ẹ sọ pé ìlú kan wà tí ó ní ọba púpọ̀ nínú ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ìkọ̀lé Èkìtì, ọba Ẹlẹ́kọ̀lé, His Royal Majesty Ọba Ajíbádé Fáṣíkù Aládéṣekọ̀lé first, òun ni ọba Ìkọ̀lé Èkìtì. Ní around 1926 or so, àwa nìkan la wà níbí. Ifẹ̀ láti wá. Ó ní bí a ṣe jẹ́ nífẹ̀. Ọmọ Odùduwà ní Ẹlẹ́kọ̀lé. Kò ń ṣe ará ní Ifẹ̀. Ìgbà tí a débí, ẹnìkan ṣoṣo la bá níbí. Òun ni Asọ́lọ̀ tí Ìsọlọ̀ yìí. Ìgbà tá a débí, gbogbo igbó ni yòókù. Ibi ni bàbá tẹ̀dó sí. Akíṣalẹ̀, the first and the founder of Ìkọ̀lé, nígbà tó ń bọ̀ òun náà fẹ́ lọ dá ìlú tiẹ̀ lẹ̀. Ibi tó wá tó dé náà ni present ìlú tó ń pè ní Ìkọ̀lé lẹ́yìn. Ìgbà tó dé ìlú Ìkọ̀lé, ó bá Asọ́lọ̀ tí Ìsọlọ̀ tí mo jẹ́ ibẹ̀ lèmi ti wá. Ó dẹ̀ sẹ́tù, ó bá mi àgbàlálejò. After some time, ìgbà tó ṣe díẹ̀, ó lọ sí Ẹ̀rìnjiyàn. From Ẹ̀rìnjiyàn, ó move lọ sí, nígbà tí Ẹ̀rìnjiyàn yẹn ìgbà tó dé Ẹ̀rìnjiyàn, à ń pè bìkan ní ìyàwó 5 ló kó wá l'Akíṣalẹ̀ tó founder of Ìkọ̀lé. Ìgbà tó ń bọ̀ yẹn tó dé Ẹ̀rìnjiyàn, ó wá rí mẹ́ pé ìyàwó 5 tó kó dání tán dé omi kan tán pẹ̀lú Yèyé stream, torí pé àwọn olórí Akíṣalẹ̀ yẹn wọ́n fọ igbá tán pè ní igbá Yèyé
ọmọ yèyé wa bínú wá pa mẹ́rin nínú lára ìyàwó Akínsàlẹ̀ yẹn founder of Ẹlẹ́kọ̀lé founder of Ìkọ̀lé yẹn Akínsàlẹ̀ yẹn ìgbà tó pa yẹn kíá Akínsàlẹ̀ bó ṣe gbéra nìyẹn pé ojú má rubí gbogbo ara lóògùn ẹ o fẹsẹ̀fẹ́ wá lọ sí ọwọ́ àbàfó yẹn ibẹ̀ ló wá ó tún kọ́ ààfin àkọ́kọ́ sí ìgbà tó rí mọ̀ pé after some time ìgbà tó wà lọ́wọ́ ọwọ́ àbàfó à ń pè kéde kan ní red ant à ń pè ní iye pupa bóyá àwọn tó bá kéré tó máa ń ṣùṣàgì òun ló mú lè kúrò ńbẹ̀ tó wá lọ sí present site ibi tí ààfin wà báyìí ṣe nígbà tó débẹ̀ yẹn tó dé ibẹ̀ yẹn ó wá rí mọ̀ pé bíi ti dáa fóun ó wá ránṣẹ́ sí bàbá ẹ̀ ìyẹn Odùduwà nífẹ̀ẹ́ bàbá òun ti débi tí tóun adé dúró nǹkan tí ààfin tó fẹ́ kọ́ òun nídìí àwúrẹ́ ó rán emissary sí bàbá ẹ̀ àwọn ìránṣẹ́ ìgbà táwọn ìránṣẹ́ yẹn lọ bá Oòduà fi nǹkan tó pè ní odù ọ̀ṣẹ́túrà òmùránṣẹ́ pé òun náà fi tẹ́lẹ̀ tá fi ṣe foundation bíi tó wọn àkọ́ àfihàn sí ìgbà tó dẹ̀ tán dé wọ́n ṣe tẹ́lẹ̀ deities à ń pè ní deities tó bá wá ó jẹ́ 239 ọba Dùfọ̀ àtàwọn Ìwòrò wọ́n jọ wá wọ́n fi jẹ́ 240 ìgbà tó yá Akínsàlẹ̀ yẹn founder of Ìkọ̀lé torí mọ̀ yín pé èkíní yóò tó pé òun wá òrìṣà tó wà máa bọ lójoojúmọ́ wọ́n lè dé ó wá tún ránṣẹ́ sí bàbá ẹ̀ Odùduwà nílé Ifẹ̀ ìyẹn náà tó wá fún ní additional 120 making èjìdínlówó òrìṣà ṣé wọ́n mọ̀ pé 240 ti wà nílẹ̀ tẹ́lẹ̀ plus 120 ó jẹ́ 360 èyàn náà fi originally they call Ìkọ̀lé àkọlé that is pé nǹkan tó fún originally kò tó wọ́n tún wá fún ní additional one making àkọlé alákọ̀lé ní Ìkọ̀lé tẹ́lẹ̀ alákọ̀lé yẹn after some time ṣe ń gbọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹni tó lọ pẹ̀lú nǹkan kan tó wá gba additional one sí òun náà ṣe ń kí Ìkọ̀lé lórí kì í pé Èdùmàrè kó mú Egígún fún Adó ló mú Ṣàngó fún Ìbàdàn àti ọ̀rìn that's 360 èjìdínlọ́nírínwó Irúnmọlẹ̀ fún Ègbè Ọba èjìdínlọ́nírínwó Irúnmọlẹ̀ fún Ègbè Ọba so àdé Ìkọ̀lé originally tàbí ìpè kan náà wípé alákọ̀ọ́lé ní tẹ́lẹ̀ èèkan tí bàbá ẹ̀ tó fi ránṣẹ́. ṣùgbọ́n ìgbà tí ogun ń kó àwọn èèyàn kiri ní àráǹdì wa bàbá Ẹlẹ́kọ̀lé wa pè wọ́n mọ́ra pé ẹ̀yin èèyàn ibi tẹ́ di lọ dó sí lẹ́yọ̀kọ̀ọ̀kan yìí ó jẹ́ kí àwọn ogun yìí kó lágbára lórí yín ẹ súnmọ́ wa síbí sọ́dà tí a bá pọ̀ èrò a máa bà wọ́n àti wá bá wa jagun ìdí nìyẹn tẹ́ ẹ fi rí oríṣiríṣi ìlú wọ̀nyẹn tó wá move ṣé ní gbogbo ilẹ̀ tó wà àwọn yẹn pápátá ó lẹ́ni tó ní nínú Ìkọ̀lé àwọn àgbà wọ́n á sọ orúkọ àwọn tó nílẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tó fún wọn nílẹ̀ yẹn mo wá gbọ́ pé wọ́n sọ pé ọba kan sọ wípé Ẹlẹ́kọ̀lé jí adé Ọlọ́ọ̀túnjà gbé irọ́ Ọlọ́ọ̀túnjà ló gbé adé tìfẹ̀ wá Ọlọ́ọ̀túnjà ló gbé adé tìfẹ̀ wá ṣó nígbà tí wọ́n ń bọ̀ ìtàn tí mo ń sọ fún yìí ó dá mi lójú ju ọ̀sẹ̀ lọ ó dá mi lójú torí ọmọ ọba ni ìyá mi so mo ní access sí ààfin Ẹlẹ́kọ̀lé mo dẹ̀ tún
ní access sí ààfin Ọlọ́túnjà. nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé tí Ẹlẹ́kọ̀lé tó bá ń bọ̀ torí pé ìgbà tá a gbọ́ pé Ọlọ́túnjà gbadé Ẹlẹ́kọ̀lé jí ṣé Ọlọ́túnjà wà lára àwọn mẹ́rìndínlógún tó ń bọ̀ tí Akínṣalẹ̀ tí Odùduwà tó rán kẹ́ máa lọ ẹ lọ dá ìlú tiyín sílẹ̀ kẹ́ máa gbòòrò kẹ́ máa fẹ̀ sí kẹ́ máa tẹ̀síwájú ìṣojú Oòduà Akínṣalẹ̀ ọmọ Odùduwà ní direct ẹ ṣe pé kinní kan ṣẹlẹ̀ pé ìgbà tó dẹ̀ ń bọ̀ náà Odùduwà ti gbé adé fún bó ṣe gbé fún Ajérò bó ṣe gbé fún Alára bó ṣe gbé fún Èwí gbogbo àwọn ọba aládé mẹ́rìndínlógún tó wà nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé Ẹlẹ́kọ̀lé jí adé ní ṣòwò nìkan ló máa jí adé ní gbogbo wọn àbí aláti mo fẹ́ kẹ́ mọ̀ wípé ara aládé mẹ́rìndínlógún ní Akínṣalẹ̀ ní Ẹlẹ́kọ̀lé jẹ́ ní àfọ̀ Ẹlẹ́kọ̀lé ò lè lọ jí adé ọ̀ríjínà ọmọ Odùduwà ni. Ọlọ́túnjà ló ní adé tí Ẹlẹ́kọ̀lé ń dé lọ́wọ́ báyìí. tí Ẹlẹ́kọ̀lé ní ọ̀ríjínálì Ọlọ́túnjà ló ní adé. Ọ̀ṣun ló tú tó fi sọ adé yẹn nù sọ́wọ́ Ẹlẹ́kọ̀lé. So ìdí nìyẹn tí Ẹlẹ́kọ̀lé fi ń dé adé dèní. nígbà tí mo gbọ́ pé Ẹlẹ́kọ̀lé jí adé láì fa orògùn Odùduwà nígbà tí ó ń dàgbà tágbà ń dé ní Ilé-Ifẹ̀ ó bí àwọn ọmọ tó bí yẹn ó mú mẹ́rìndínlógún nínú àwọn ọmọ wọ̀nyẹn wípé ọ̀yá ẹ máa lọ kẹ́ lọ dá torí pé téèyàn bá ti ń dàgbà á fẹ́ fi nǹkan rere lẹ̀ fún ọmọ á fẹ́ rí kó gan tó kú kó rí iṣẹ́ ọwọ́ ẹ̀ Odùduwà lára àwọn ọmọ tó bí yẹn ọmọ mẹ́rìndínlógún yẹn ó ní ẹ máa lọ kẹ́ lọ dá ìlú tiyín sílẹ̀ kẹ́ dẹ̀ máa dàgbà nínú ẹ̀ kẹ́ máa bí sí kẹ́ máa rẹ̀ sí. àwọn ọmọ mẹ́rìndínlógún tí Odùduwà rán ṣáájú Akínṣalẹ̀ tó tẹ ìlú Ìkọ̀lé dó the founder of Ìkọ̀lé ọ̀kan lára wọn ni. ibẹ̀ ni Òrì Ọ̀tún wà ṣẹ́gbọ́n bẹ́ẹ̀ yẹn ibẹ̀ ni Èwí Ajérò Alára Ọlọ́yẹ́ Ìṣẹ̀ Anìjalẹ̀ gbogbo àwọn ọba tí wọ́n pè ní Pẹ̀lúpẹ̀lú nípínlẹ̀ Èkìtì lẹ́nìí ọba Déjì Àfàkúrẹ́gbà yẹn Àjàpadà náà ń pè ara Èkìtì ni kó tó wá lọ kúrò ní lára Èkìtì tó lọ sákúrẹ́ sóńdó state ó wà lára àwọn aládé mẹ́rìndínlógún tó kúrò nílé Ifẹ̀ ṣé mọ̀ pé àwọn aládé mẹ́rìndínlógún yẹn tó ń bọ̀ yẹn tó ń bá aládé sán lè kúrò nílé Ifẹ̀ ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn mo ń sọ lé fún yín pé wọ́n ṣe kúrò kẹ́mọ̀ pé ṣé Ìwíjí Adégbèrè àbí Alára tàbí Ajérò. ó pẹ́ tán tí kíní ẹ̀ fi ń circulate sí àwọn ọba níbí but bí a ṣe formulate ẹ̀ tẹ́ béèrè lọ́wọ́ mi nìyẹn nítorí pé àwọn tó wà ní oríṣiríṣi tó hàn pọ̀ tó wà lóríṣiríṣi ìlú wọn kéékèèké wọ̀nyẹn ogun ń kó wọn lọ Ẹlẹ́kọ̀lé gẹ́gẹ́ bí akíkanjú tó wá láti Ifẹ̀ tó sì ní agbára gidi ó ní kàn move closer so that a lè oversee àfi àwọn jagunjagun wa níbí a lè ràn wọ́n lọ́wọ́ láti ṣẹ́gun kógun ọba kó wọn lọ. àwọn ìlú tó parapọ̀ tó wà tá ń pè ní Ẹgbẹ́ Ọba lẹ́nìí wọ́n pè wọ́n náà ni kan wá sẹ́tù sí ìlú Ìkọ̀lé ẹ wá ẹ̀jájọ wa kájọ wọn máa ṣe ń gbọ́ bẹ́ẹ̀ yẹn ìgbà tán dẹ̀ wá sí Ìkọ̀lé Ẹlẹ́kọ̀lé ọba Àtẹ́wọ́ Gbóyè Adélẹ́yẹ kínní ìyẹn ló fún ọ lórí ọ̀fẹ́ ẹ máa bọ̀ mo rò pé ìpolé ibi tán wà tẹ́lẹ̀ ìpolé wọn kọ́ lọ síbi kan tán ń pè ní Òkè Ìlìjù ibẹ̀ náà kọ́ sẹ́tù sí ìgbà tí èdè àìyedè ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn wọ́n láti wá gbogbo kíní ilé tó wà ńbẹ̀ nígbà yẹn kò lé ní district officer nígbà tó ní
ẹ ṣe lè máa ṣe nǹkan láì gbàṣẹ lọ́wọ́ Ẹlẹ́kọ̀lé òun ló bí colonial district officer yẹn nínú ọkọ̀ bó ṣe destroy bó ṣe wipe off gbogbo settlement ń lọ níbi area ọbẹ̀ náà pé lókèlè jù but ìgbà tí Ẹlẹ́kọ̀lé rí mọ̀ pé àwọn ará bíi ṣáà tó máa pa sùpòlé wọn ní kéré kan náà ṣàkóhun wá sí Ìkọ̀lé Ẹlẹ́kọ̀lé ọba tẹ́wọ́gboyè ó nífẹ̀ẹ́ ènìyàn ó dẹ̀ jọba tó jáde ó dẹ̀ mọ advantage pé kí gbogbo èèyàn kan papọ̀ kí ìlú kó máa tẹ̀síwájú and the purpose of bringing them to his domain yẹn ó dẹ̀ benefit gbogbo ìlú wọ̀nyẹn presently the place tí gbogbo wọn settle sí àwọn ìlú wọ̀nyẹn tá ń pè ní Ẹ̀gbẹ́ Ọba lénìí ìlú bí tán settle sí orílẹ̀ Ìkọ̀lé ni gbogbo wọn ló wá lọ ní ìpolé tiwọn tán ti wá sílùú Ìkọ̀lé so àtẹ Ẹlẹ́kọ̀lé dẹ̀gbà mọ́ra àtìgbà náà láti jọyọ̀ ń ṣepọ̀. àwọn ọba mélòó ni wọ́n kọ́kọ́ parapọ̀ láti fọ́ọ̀mù Ẹ̀gbẹ́ Ọba ńgbà náà àti pé kí ni ìdí tán fi pè é ní Ẹ̀gbẹ́ Ọba. ẹ ṣé that's a very good question. Ọba 13 ni wọ́n kọ́kọ́ fọ́ọ̀mù Ẹ̀gbẹ́ Ọba. ṣe rí Ẹ̀gbẹ́ Ọba agbègbè ọba èdè wa ní Ẹ̀gbẹ́ yẹn ṣe get bẹ́ẹ̀ ni pé Ìkọ̀lé Àkọ́lé but àwọn rìfáàní as we go àwọn agbègbè tó wà níbí àwọn hamlet kékeré ló lè pé tó wà tó sọ̀rọ̀ tó wà níbí tí ogun kó lọ tàwa ní kán súnmọ́ wa kán wá sọ̀rọ̀ àǹdí wa òun ni agbègbè wa agbègbè Ìkọ̀lé agbègbè Ẹlẹ́kọ̀lé òun ni. èyí tó túmọ̀ sí pé ibi tó ní kálukú àwọn ìlú yìí tí wọ́n wà báyìí ilẹ̀ Ìkọ̀lé ni. Definitely ṣe rí ìgbà tí tán wá sọ́dọ̀ àwọn yẹn ó ní àwọn ilẹ̀ tán wà nísinsìnyí ó ní àwọn ìdílé tó ní nínú Ìkọ̀lé ṣe get for example ó ní bí Ẹlẹ́kọ̀lé gan ṣe ń rí wọn ọlọ́tí ni mí èmi ní gbákejì Ẹlẹ́kọ̀lé ó ní àwọn tó wá jẹ́ pé tó wá fẹ́ rí Ẹlẹ́kọ̀lé ọ̀dọ̀ mi ló máa wá sí àwọn tó jàǹkó ó ní bàbá Ẹ̀dẹ́mọ́ bàbá Sàjọwá ó láwọn tó máa lọ sọ́dọ̀ bàbá Ẹ̀dẹ́mọ́ ó láwọn tó máa lọ sọ́dọ̀ bàbá Sàjọwá nígbà yẹn tó bá ti kó àwọn ìṣàkọlẹ̀ wá ọ̀dọ̀ wa ló máa kó wá sí òkú ìṣọ̀dọ̀ Ẹlẹ́kọ̀lé. Originally they are all baales, they are not Oba, they are all baales, and the baales when they came even up to recent years about 40 years ago they are still baales. Not until recent time politics wọ́n bẹ̀rẹ̀ sí everybody wọ́n bẹ̀rẹ̀ sí upgrade ọba wọ́n dé taba upgrade political ọba sí pọ̀. These are political obas. Look at this Ọlọ́túnjà tẹ́lẹ̀ now. Bí Asaba bí Olúsìn, nobody can come directly to Ẹlẹ́kọ̀lé. They don't have the power. They have to go through the senior chiefs of Ẹlẹ́kọ̀lé. If wọ́n bá fẹ́ wá rí Ẹlẹ́kọ̀lé, à ń lọ gba ti ọ̀dọ̀ àwọn yẹn ni láti wá rí Ẹlẹ́kọ̀lé. Wọ́n lè wá sọ́dọ̀ Ẹlẹ́kọ̀lé directly. So àti wá jẹ́ crown ọba ṣan fún máa wá. But ẹnu gbà tí òṣèlú wá dé, tán wá everybody wá kọ́ jẹ́ lómi ajíbá ní grade 1 nǹkan gbé wọn lọ. Wá ti lọ́mọ sí assembly tó lọ́mọ sí government ọjọ́ kejì náà fún ní grade 1 grade 2 but up till now àwọn kan wà tán pẹ̀lú ọba. These are re-crowned ọba ilẹ̀ Yorùbá o re-crowned ọba nílẹ̀ Yorùbá táwa mọ̀ tó jẹ́ pé kì í ṣe pé ìgbàlódé náà ṣe crown wọn pé ọmọ mi wà ní government influence politics. But Ẹlẹ́kọ̀lé has been a paramount pẹ̀lú ọba right from the time immemorial nígbà ayé colonial district colonial era ní Ẹlẹ́kọ̀lé ti wà pẹ̀lú adé. So nǹkan tó wà tí mi wà understand ni pé báwo ni ẹni tó ní wọ́n gba adé òun olóhùn ló tó sún lọ́wọ́ gbé adé òun gbé kò protest kò contest ẹ̀ ó wá agree láti dìbálẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ nìyẹn ìwọ ọba tó dé adé wá tó gbádé ẹ̀ sílẹ̀ tó ń jí gbé ó wá agree láti dìbálẹ̀ tó wà subjected to olóyè Ẹlẹ́kọ̀lé ṣe ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ̀wọ̀ Ẹlẹ́kọ̀lé bí who is
I was with him last week. A sọ̀rọ̀ yìí fún a jọ discuss ọ̀rọ̀ yìí last week. Kọ́sí bàbá sọ, ó ní bó ṣe máa ń kárì rúmọ̀ wọn nìyẹn. Ẹlẹ́kọ̀ọ́ ló jí adé gbé. Ẹlẹ́kọ̀ọ́ ló gbadé anybody. Nǹkan tí mo fẹ́ ká clarify ni ọ̀rọ̀ pé ẹlẹ́kọ̀ọ́ lè jí adé gbé. How can ọba ẹni tó ná gbádé òun yẹn tí ẹlẹ́kọ̀ọ́ lè gbádé ẹ̀ gbolo ti ń bọ̀ ní tiẹ̀? Is he one of the 16 children of Oòduà to send force pé kán lọ establish territories and dynasties wọn? It's not ọlọ́ọ̀tún jà kì kò sí lára àwọn aládé mẹ́rìndínlógún tó ń bọ̀ láti Ifẹ̀ tó jẹ́ ọmọ Oòduà, the first ọmọ Oòduà tán rán mẹ́rìndínlógún yẹn mo ti dárúkọ fún yín yẹn. Ṣé gbọ́ bẹ́ẹ̀? Ìyẹn is enough to dismantle any idea of pé ẹlẹ́kọ̀ọ́ lè jí adé gbé. Ẹlẹ́kọ̀ọ́ lè has his own original adé. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn? Pé ṣé possible kó bá máa tó sun káwọn nìkan máa bọ̀ kéde kan ṣé ṣáájú ẹlẹ́kọ̀ọ́ dé ni, and his name is not mentioned lára àwọn aládé mẹ́rìndínlógún o. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn? Orúkọ ẹ̀wọ̀n dá nínú aládé mẹ́rìndínlógún. Mo dẹ̀ ti dárúkọ aládé mẹ́rìndínlógún fún yẹn lẹ́kìtì ń bí, mo ti dárúkọ wọn. Ìyẹn is enough. These are the 16 ọmọ Oòduà tó ń bọ̀ from Ifẹ̀ tó Oòduà ní ẹ lọ gbé ìletò tí kalẹ̀ níṣojú ẹ̀mí kó tó kú kó lè máa ó fẹ́ máa wo ire àwọn ọmọ ẹ̀, kí ire ọmọ ẹ̀ kó tó máa àdúrà tí èèyàn ń gbà náà ni pé kí ire àwọn ọmọ kó máa ṣojú ẹ̀mí o. And that is what Odùduwà did. So Akínsálẹ̀ kì í ṣe pé ó jí adé gbé. Wọ́n á kọ̀ tí wọ́n lè máa fi pàtàkì kéde kan ẹ̀yìn bá jí adé gbé. Kí ló dé tó ṣàlẹ́jì ẹ̀ nígbà tó gbádé? Ọ̀ kí ló dé tó padà sífẹ̀? Ó lọ sọ pé Oòduà o adé o mà ti jí adé òun gbé o. But the fact of the history of Ìkọ̀lé is that Oòduà ọmọ Oòduà ní Akínsálẹ̀, ara àwọn ọmọ mẹ́rìndínlógún. Tẹ́ bá béèrè lọ́wọ́ Èkìtì máa sọ pé àwọn aládé mẹ́rìndínlógún ìyẹn náà pé ní pẹ̀lú lẹ́kìtì. Ẹ lọ wádìí wọn. You will know the Ẹlẹ́kọ̀ọ́lé's name is there. So how can Ẹlẹ́kọ̀ọ́lé now ṣé possible kó máa ládé kó máa bọ̀ nífẹ̀ẹ́ kó dẹ̀ dé? Ṣé possible kó máa bọ̀ kó Oòduà kó jẹ́ kan which means tẹ́ Ẹlẹ́kọ̀ọ́lé ò bá ládé, Ajérò ò ní adé nìyẹn, Alára ò ní, Ìwé ò ní, Ọ̀tàyédé, Ọlọ́yẹ́, Àrìjàlẹ̀ Ẹ̀sẹ̀, Àjàpadà, ìyẹn ní Àjàpadà náà ń pè wọ́n ní Àkúrẹ́ ń jẹ́, ara Èkìtì ni wọ́n tẹ́lẹ̀. Ṣùgbọ́n after some time àwọn á lọ sí wọn yapa, ọgbà ni wọ́n jẹ́ Déjì, àwọn náà ń pè ní Àjàpadà. So ara àwọn aládé mẹ́rìndínlógún nìyẹn ọmọ Oòduà tán wá original wa tán dẹ̀ lọ settle sí gbogbo ibi tán sí délé ní Ẹgbẹ́ Ọba. Ṣe rí nígbà wáṣẹ̀ Ẹgbẹ́ Ọba is kan wá kan papọ̀, but originally when you talk of Ẹgbẹ́ Ọba, àwọn ìlú tó surround Ìkọ̀lé yẹn gan-an pè l'Ẹgbẹ́ Ọba. Ìkọ̀lé is the headquarter of Ẹgbẹ́ Ọba. Kan máa sọ̀rọ̀ Ẹ̀gbá báyìí, ẹ máa sọ̀rọ̀ Ẹ̀gbá, Òwú wà ńbẹ̀, Òkè Ọ̀nà wà kéde kan, but everybody comes behave wọ́n parapọ̀ wọ́n pera wọn ní Ẹ̀gbá. Ẹgbẹ́ Ọba is all the surroundings communities in Ìkọ̀lé, excluding Ìkọ̀lé. Ṣé gbọ́ bẹ́ẹ̀ yẹn? So àwọn là ń pè ní Ẹgbẹ́ Ọba. Therefore Ẹgbẹ́ Ọba yẹn bó ṣe wà nìyẹn, àwọn ìlú wọ̀nyẹn tó surround yẹn tán pè wá, táwọn bàbá wa àwọn ọba wa tó tẹ̀lú Ìkọ̀lé ló pè wọ́n. And Ẹgbẹ́ Ọba came to be during the reign of Atẹ́wọ́gboyè Adéléyẹ first. Came into being, òun ló pè wọ́n wá from their different domains. Come here, let us be one for purpose of development. And àwọn náà lè benefit ní amenities. Pé tí wọ́n wà individually sínú inú ibi tí wọ́n wà, or in the next years ọ̀pọ̀lọpọ̀ ọba ó lè má rí títì, ó lè má romi. So amenities wọ̀nyẹn pé, and like I said, Ọba Adéléyẹ Atẹ́wọ́gboyè ó ti mọ ní ó ní experience, ó wà exposed, ó ní exposure. Ó Èkó ló wà, army ni, police officer ni, ó dẹ̀ mọ purpose of ìlú tó bá tóbi bó ṣe develop. Òun ló fi pè wọ́n wá. Kì í ṣe pé ó dẹ̀ pè wọ́n wá àná pè l'Ẹgbẹ́ Ọba. Àtìgbà yẹn
gbogbo Egbe ọba yẹn on recognize Ẹlẹ́kọ̀lé tó bá sọ pé Ẹlẹ́kọ̀lé of Ìkọ̀lé and paramount ruler of Egbe ọba kingdom. Ẹlẹ́kọ̀lé ń fún yàn ládé torí àti di ọba wọn kò máa ṣẹ̀yìn Ẹlẹ́kọ̀lé. Anybody tó bá fẹ́ di ọba níbí Ẹlẹ́kọ̀lé ní láti approve ẹ̀. Tẹ́lẹ̀kọ̀lé ò bá approve ẹ̀ wọn ò lè sọ di ọba. So báwo ló tilẹ̀ ṣe jẹ́ ọba? a jẹ́ pé ká sọ pé kábíyèsí ọba Ẹlẹ́kọ̀lé ni wọ́n fi àṣẹ àtọwọ́ sí gbogbo àwọn tí wọ́n ń dádé Pátápátá láìpẹ́ yọkan. ṣùgbọ́n wọ́n sọ wípé àwọn tí ń dé adé tiwọn kó tó di wípé wọ́n darapọ̀ mẹ́gbẹ́ ọba ṣé lóòótọ́ ni. yẹ pé ibi tó ń pè lẹ́gbẹ́ ọba tẹ́lẹ̀ ó dé Òsì, ó dé Tàpá, ó dé Ìjẹ̀lú, ó dé Òsì, Ìlàṣà, Arárọ̀mí, Òkè, ó lọ bẹ́ẹ̀ yẹn. Ìgbà creation of this local government ní everybody ṣe so Egbe ọba but presently àwọn tó ń pè ní Egbe ọba tó wà nínú Ìkọ̀lé gan they are 13. We have Asin, Ìgbọ̀nà, Ìlámọ̀, Ìsábà, Ọ̀túnjà, Òsì, Ìkòyí, we have Tèmídire, Ìjẹ̀bú Àgègè, Èkùnrí, ó dé Ayédùn, Òkè Ayédùn, Odò Ayédùn, ó dé Ìrìlé, ó dé Pàọ̀, ó dé Iyemẹ̀rọ̀, ó dé Tàpájì, Odò Ọ̀rọ̀. These are surrounding communities. Ẹ mọ question tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. Sir, tẹ́ bá ní adé tẹ́ ẹ dé tí mo gba adé yẹn lọ́wọ́ yín tí mo wá demote yín sí baálẹ̀ ṣé ẹ máa gbà? That was government then now. Tí wọ́n bá gba adé wọn, wọ́n á report wọ́n jẹ́ adé wọn. ṣé baálẹ̀ ni wọ́n jẹ nígbà tí wọ́n fọ́ọ̀mù ẹgbẹ́ ọba yìí? Baálẹ̀ ni wọ́n. àmọ́ ńgbà tí ó ṣe wá jẹ́ pé baálẹ̀ ni wọ́n jẹ kí ló dé tó wá ń pe Egbe yẹn ní Egbe ọba tí wọ́n pè ní Egbe baálẹ̀? Torí pé agbègbè ọba kò ń ṣàgbègbè baálẹ̀. Ọba Ẹlẹ́kọ̀lé nìkan lọ́ba. The traditional ọba here is Ẹlẹ́kọ̀lé. Ṣé ìpò ìgbà tí nǹkan tó wá ń yí tó kálukú mọ̀yàn ní gọ́ọ̀mẹ̀ntì tó yẹ pọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì lọ́n fi ń ṣọ̀rọ̀ ọba. Tèmi náà bá mọ̀yàn ní gọ́ọ̀mẹ̀ntì mọ̀dà bá dẹ̀ lówó dẹ̀ lápò máa di ọba. Nǹkan tí gbogbo èèyàn ń ṣe nìyẹn. But the ọba is Ẹlẹ́kọ̀lé. Everybody else was baálẹ̀ then. Ṣé get? Ẹlẹ́kọ̀lé wá pín àwọn baálẹ̀ yẹn sí ọ̀dọ̀ àwọn olóyè gíga wọn. Èmi ni number 1, Sàjọwá ni number 2, Ẹ̀dẹ̀mọ ni number 3. So wọ́n pín wa sí wọ́n wá pín gbogbo wọn sí mẹ́ta. Wọn ò lè wá rí Ẹlẹ́kọ̀lé ń bí. Wọn kò lè dé wá síbi kan lọ́ fún wa rí Ẹlẹ́kọ̀lé bọ́n ṣe ṣe sí. So wọ́n á lọ rí olóyè gíga kan. Olóyè gíga náà wá lead wọn wá sí ọ̀dọ̀ Ẹlẹ́kọ̀lé. So if you are a king and you have your crown, tọ́gbà lọ́wọ́ ẹ, báwo lè ṣe wá jẹ́ subject sẹ́ni? ó dà. Ilé Ifẹ̀ láti wá. Ọmọ grandson ló máa ń pè yàbí. bẹ́ẹ̀ Odùduwà ni wá. Aláǹkan tó fọ́nì sí mi nìyẹn. Torí mo gbọ́ pé Ọlọ́ọ̀túnjà àti Ẹlẹ́kọ̀lé jọ wá láti Ifẹ̀. Ṣé ẹgbẹ́ ni wọ́n ni? Ṣé baálẹ̀ làwọn méjèèjì ni? Ṣé ọ̀rẹ́ ni wọ́n níbẹ̀? Ṣé jagunjagun méjì máa ń rìn ni? Ẹlẹ́kọ̀lé ò bá anybody wá. Tiẹ̀ ló wá. Ó dẹ̀ wá pẹ̀lú àwọn òrìṣà. Even nígbà tó tẹbí dé tí wọ́n kọ́ ṣẹ́dílé tó wà mẹ́yẹn màá mú yín débẹ̀. Gbogbo Egbe ọba ló kọ́ yẹn, but ìgbà tó kọ́kọ́ dé tó tẹ̀dó síbí kò ń ṣe ibi táwa ẹni o. Ọwọ́ àbàfò ni wọ́n ń pè bẹ̀. Nǹkan tó tẹ̀dùn mí jù lọ́nà ọ̀rọ̀ ẹni pé ẹni gangan tó ṣe interview yẹn ó ní bó ṣe jẹ́ láàfin. Ẹ kó sọ fún yín níbẹ̀ pé òun wà lòun lò sáàfin ìyá ẹ̀ ó ní bó ṣe jẹ́ láàfin. Ìkọ̀lé náà bí sí, Ìkọ̀lé ló dàgbà sí, omi Ìkọ̀lé ló mú. Ó dẹ̀ pé nǹkan tó ń sọ fún yẹn pérọ ni. Orídọ̀ba dẹ̀ ni. But kò dùn wá, kò dẹ̀ jọ wá lójú torí oríṣiríṣi kan là ń gbọ́ mi. Ṣùgbọ́n nǹkan tí ó wà jàmé tó wà important tí wọ́n lè change ni pé baálẹ̀ ni gbogbo wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò sí lè tó jọba lẹ́yìn Ìkọ̀lé nínú wọn. Ìyẹn sátẹ̀. wọ́n ní pé àwọn baálẹ̀
ni ọba Ẹlẹ́kọ̀lé ni wọ́n kó jọ sí Ẹgbẹ́ Ọba nígbà tí wọ́n fọ́ọ̀mù Ẹgbẹ́ Ọba. Ǹjẹ́ ẹ lè dárúkọ àwọn yẹn? ẹ ṣe gbogbo wọn pátápátá lọ ní ìpolé tán ti wá ẹgbẹ́ náà pe baálẹ̀ náà jẹ́ gbà yẹn kò tí ì pẹ́ sí báyìí tán ṣe bẹ̀rẹ̀ sí jẹ́ ọ̀rẹ́ ni wá táwọn sọ pé tí èèyàn kan máa wà ń kọ̀ lé bí wàá sọ pé òun lọ sí baálẹ̀ láti to tell you the authentic name nǹkan tán jẹ́ but àwọn olùtàn kójọ ń bà yẹn ní àwọn àrà Ọ̀túndá Àsín Ìgbọ̀nà Ìsábá Ìkòyí Odò Ọ̀rọ̀ Tèmídíré Ọ̀rẹ́ Odò Ìkùnrí Ìjẹ̀bú Àgègè. Baálẹ̀ ni wọ́n jẹ́ ńgbà náà. Baálẹ̀ ni wọ́n àwọn ló fọ́ọ̀mù 13 Ẹgbẹ́ Ọba ńgbà yẹn àwọn gan-an mọ̀ sí Ẹgbẹ́ Ọba láwọn ìlú tí mo dákọ̀ wọ̀nyẹn. Àwọn 13 tẹ́ pè ní baálẹ̀ tí wọ́n kóra wọn jọ gẹ́gẹ́ bíi láti fọ́ọ̀mù Ẹgbẹ́ Ọba yìí, kí ni ìlànà tí wọ́n fi ń bá ọba Ẹlẹ́kọ̀lé ń tukọ̀ ìjọba ńgbà náà tàbí ṣe ìlú? ẹ ṣe lọ́nà kínní ìfẹ́ wọ́n fi bá Ẹlẹ́kọ̀lé ń ṣe. ìkejì wọ́n máa ń wárí fún Ẹlẹ́kọ̀lé ni kò sí kankan nínú wọn tí wọ́n accept torí ìgbà tó ń wá yẹn kò sí pọ́n kéde wá láìláì pẹ̀lú ẹnu o. ó ní pépà tí kóòtù ṣe lórí ọ̀rọ̀ yìí tó wà lọ́wọ́ wa ó ní nǹkan tó sọ nínú pépà yẹn ó lé ẹni tí wọ́n sọ pé àlejò ni mí níbí o màá máa ṣe báyìí o ìwọ ní ọba wa o tí gbogbo tán fi kàtẹ́ tó sì wà nílẹ̀. Ìbéèrè tí mo wá fẹ́ bi yín ni wípé nígbà tójú ti wá ń là tójú ń fẹ̀ sí kí ló dé tí ogun ò jà mọ́, kí ló dé tí wọ́n sọ pé kí oníkálukú padà sí ààyè wọn níbi tán ti wá? You are very smart. The same question la ṣe ń béèrè nsìn ṣùgbọ́n téèyàn bá ní ọmọ tọmọ yẹn tó gbọ́rọ̀ sí lẹ́nu tó ṣe dáadáa kò ní fẹ́ dá padà. For example kí ni kí àwọn Ọ̀ṣun ká ní kó máa padà sí ìpínlẹ̀ wọn tí wọ́n lè lọ inú wa dùn tó má lè lọ tó wọn ò lè lọ torí pé àwọn ọmọ wọn ti interact pẹ̀lú àwọn ọmọ tiwa aláwọn ọ̀rẹ́ gidi ńbẹ wọ́n fẹ́ wa níyàwó àfẹ́ ọmọ wọn náà lọ́kọ tó gbogbo ìfẹ́ tí wàá wọnú ara wọn plus aya tí àti ìfẹ́ tí Ẹlẹ́kọ̀lé ní sí wọn Ẹlẹ́kọ̀lé ti sọ wọn gbogbo wọn di ọmọ. Kí ló wá dé tí bàbá wa Ẹlẹ́kọ̀lé ọba Ẹlẹ́kọ̀lé tí wọ́n fi gbà kí wọ́n fi wọn jọba nígbà tí wọ́n mọ wípé baálẹ̀ ni wọ́n wípé wọ́n ń dádé láti ilẹ̀? ẹ yẹ kí n answer question yẹn this way ṣe pé question yẹn ó wà complicated a little bit. In my own word mi fẹ́ rúdù kan ní mo sọ̀rọ̀ tó rúdù sáwọn ọba wa torí nǹkan Ẹlẹ́kọ̀lé bá sọ pé ọba ni náà lọ bá wa ṣẹgbọ́n mi. ṣe rí traditionally baálẹ̀ ni wọ́n but ìgbà tí olúkálukú náà ó bímọ ọmọ yẹn di lọ́ọ̀yà ọmọ yẹn di dókítà ọmọ yẹn di kí ló wá ń pè é attorney general bàbá yẹn pè é pé ọmọ àwọn náà máa lè ṣe báyìí ẹ ká bá bàbá sọ ìfẹ́ tí bàbá ní sí wọn yẹn àti ṣé pledge ni àbí kí n pè covenant tó ti wà láàrin wọn láti bẹ̀rẹ̀ tọ́hún dẹ̀ fraud ṣebí Ìkọ̀lé náà tó ń dàgbà sí ni Ìkọ̀lé náà ń gbòòrò sí ni tó bá méjì bá wà ń bẹ náà kò bad tó bá mẹ́sàn-án náà bá wà ń bẹ kò bad bí kíní ẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ nìyẹn bọ́ tí wọ́n pé tíyàn bá ti jọ ọba bá ti gbéṣẹ́ another person á jẹ́ ìwà ẹni tó gbéṣẹ́ yẹn ó lè yàtọ̀ sí ìwà ẹni tó tún máa jẹ́ yẹn bó ṣe rí nìyẹn. Ìkọ̀lé wà accommodating a nífẹ̀ẹ́ àwọn èèyàn a nífẹ̀ẹ́ àlejò ẹ lọ béèrè láwọn àlejò Haúsá wà ní Ìkọ̀lé Ìgbò wà ń bẹ Ìgbìrà wà ń bẹ Ìkọ̀lé ò à ń kóyàn mára ni a kì í léèyàn. Ìgbà táwọn bàbá wa Ẹlẹ́kọ̀lé Atẹ́wọ́gboyè Adélẹ́yẹ tó ti gbà wọ́n lálejò ẹ wá ó sọ orísìí náà fi wá kàn jọ máa papọ̀ kàn máa ìgbà tán dẹ̀ ti dé a ò lè máa lé wọn ṣùgbọ́n tó bá lè tó wá fẹ́ lọ ìlú ẹ̀ ara wọn nínú wọn tó ti ń lọ ìpolé wọn ṣe ń gbọ́ bẹ́ẹ̀ yẹn Ìkọ̀lé ò bínú sí tó ń bá sọ pé orísun wọn fẹ́ lọ ìpolé náà ṣáà ti wá sí Ìkọ̀lé
láti gbogbo awọ́ọ̀dù Ìkọ̀lé tẹ́ bá lọ́tún lọ́sìn gbàtà dé lẹ́yìn ẹ̀ dé nígbà tó ń wá lóòótọ́ èkó ìlú ọ̀yá wọ́dó síbí àti Oníkòyí tẹ́ ń sọ yìí Oníkòlé tiwọn tán pè ní Kòlé Ìkòyí nínú ìrò tán ṣẹlẹ̀ àyẹ̀bá tẹ́ bá gbà ẹ̀rì Kòlé Ìkòyí ẹ̀rì Kòlé Sábà that is our original settlement tí wọ́n lè yẹ tán ti wá therefore they have unkeep original settlement they are in Ìkọ̀lé how they sọ pé kàn máa expand wọ́n bí sí ọ̀n rẹ̀ sí ọ̀n dẹ̀ ń gbá yìn nílẹ̀ Ìkọ̀lé ṣùgbọ́n wọ́n láti máa gbàdúrà fún ìlú Ìkọ̀lé náà kó máa lálàáfíà kó tẹ̀síwájú but ṣe mọ̀ pé there are some doctored histories ọ̀pọ̀lọpọ̀ ìlú náà ń doctor history wọn á kọ̀ ṣe oríṣiríṣi but ẹlẹ́kọ̀lé history Ìkọ̀lé history àwọn doctor ẹ̀ when you go to the internet you will see the Ìkọ̀lé history there ẹ béèrè lẹ́kìtì kẹ́ tó lọ pé àwọn ta ni ọba aládé mẹ́rìndínlógún tó jẹ́ pé àwọn náà pẹ̀lú ọba ní lẹ́kìtì lẹ́ni mẹ́rìndínlógún ni wọ́n ẹ rí mọ̀ pé ẹlẹ́kọ̀lé number position bẹ́ẹ̀ yẹn is number 4 Ọ̀ọ̀rẹ̀ is number 1 Ajero number 2 Ewì number 3 ẹlẹ́kọ̀lé number 4 ṣé mo ń sọ fún yín pé tó ẹlẹ́kọ̀lé bá jí adé gbé ó yẹ ṣé ó lè máa bọ̀ kó jẹ́ ọ̀kan lára ọmọ tó bímọ báyìí àwọn ọmọ ẹ̀ kó jẹ́ kó bí ọmọ 20 ó bímọ 16 nínú ọmọ 16 tó bí yẹn ó dẹ̀ ní Oòduà àti gbogbo adé sọ pé ṣọ́ọ̀ṣì Oòduà ni wá ṣe pé Oòduà ọmọ tó kọ́kọ́ bí ẹ lọ máa dá ìlú tiyín lẹ̀ kẹ́ máa bí sí kẹ́sì máa rẹ̀ sí bí Ọlọ́run ṣe dá ayé òun náà ni Oòduà náà bó ṣe dá ìpínlẹ̀ bó ṣe dá tiwálẹ̀ náà nìyẹn Alẹ́kọ̀lé kò jí adé kankan gbé a direct descendant of Oòduà Alẹ́kọ̀lé òun mo ṣe sọ fún yín pé Akínṣalẹ̀ the first Ẹlẹ́kọ̀lé tó tẹ̀ ìlú Ìkọ̀lé dó ẹgbà tó dé èmi Asọ̀lọ̀ ló bá àwọn bàbá ńlá mi ni o náà ń pè bẹ́ẹ̀ kì í ṣe mí yìí gbà tó dẹ̀ dé gbà lálejò ó dúró ọmọ Akínṣalẹ̀ gbà tẹ ó dẹ̀ kí ó wúre fún gbà torí mọ̀ pé gbà tí Asọ̀lọ̀ rí mọ̀ pé adé wà lẹ́yìn lọ́wọ́ ẹ̀ ọmọ olúwa ń lè yí o kéde kan bẹ̀ sí ó recognize mi délé ó dẹ̀ welcome ẹ̀ ó dúró but kò àwọn tó tọ́jú ọmọ láti Ifẹ̀ ó dẹ̀ lọ sí Ẹ̀rìngìyàn náà lọ sẹ́tù sí tí mo wá ń sọ pé Yèyé Stream tó pa àwọn olórí 4 nínú 5 òun ló Ẹ̀rìngìyàn ní bá tún sẹ́tù sí but kò lè sẹ́tù mọ́ nígbà tó yẹ pé ìyàwó 5 tó kó wá omi yẹn ó pa 4 Ìkọ̀lé ò kì í bínú èèyàn a bínú sí wọn a ò dẹ̀ ní tó wá jẹ́ ìlú mi ni ṣe bó ṣẹlẹ̀ l'Ákúrẹ́ nígbà tí Déjì Ẹ̀rálẹ́pọ̀ Èsìkàn Ọ̀sọ́lọ̀ Àkúrẹ́ ọ̀nà fẹ́ dádé bọ́ Déjì ní láyé ẹ̀ lè dádé lórí ilẹ̀ òun ìsídà tẹ́ wá fẹ́ dádé ẹkẹrù yìí kẹ́ máa lọ síbi tí tẹ̀ ti wá nǹkan tó yẹ kí atẹ́wọ́ gboyè Adéléyẹ kìíní tó yẹ kó sọ nìyẹn pé wọ́n bá fẹ́ dé adé ṣé àwọn pé à ń sọ àwọn political adés wọ̀nyí ó pọ̀ political obas political adé tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì á ní ọ̀yá ìlọ́dẹ ẹgbà ayé Akínṣalẹ̀ kò sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ńgbà yẹn àwọn ọba aládé 16 yìí ọ̀sán gọ́ọ̀mẹ̀ntì wo ni colonial period ni wọ́n yẹn ṣebí ìgbà tí Ìkọ̀lé ó ní ò jẹ́ kí ogun Ìbàdàn kó borí Èkìtì ibẹ̀ náà parí ogun sí Ìkọ̀lé òun that's the last straw ibẹ̀ ni Ìbàdàn gbà tó ń kógun já Èkìtì tó ń kó gbogbo èèyàn lérú nígbà yẹn ìgbà tó ń dé Ìkọ̀lé because of Ọ̀ṣẹ́túrá yẹn tó fi síbẹ̀ yẹn òun lè jẹ́ kó protection yẹn tó lágbára tó dúwà fún Akínṣalẹ̀ wọ́n ti kógun bàbá irọ́ ogun ò kí ń borí Ìkọ̀lé títí ìgbà tí ogun Ìbàdàn dé báyìí ibẹ̀ that's the last straw that breaks the camel's back ibẹ̀ lógun yẹn parí sí Akínṣalẹ̀ a ò kiri nínú tàn pé ó jí adé gbé and Akínṣalẹ̀ the first Ẹlẹ́kọ̀lé lẹ́yìn ẹ̀ àti ní Ẹlẹ́kọ̀lé ọba tó wà bẹ́ẹ̀ lájẹ́ 32nd ọba and we are talking of over 1000 years now ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn politics wo ló wà ń gbà yẹn ní 1000 gba 1960 gba independence ní ọ̀ṣẹ́ ìbẹ̀rẹ̀ so at everybody wá with their own original day sí ìlú tó lọ fi ṣètù láwọn 16 tí mo dárúkọ yẹn so at bá béèrè ní gbogbo ìlú wọn ṣe ẹja adégbé ni tí Ajérò bá jí adégbé tí Ìwé Òjì adégbé tí Alára
Ìjàlẹ̀ Ẹ̀sẹ̀, gbogbo ìlú wọ̀nyẹn tí wọ́n aláàyè ẹ̀fọ̀n kò jí Adégbé o. Therefore, how can ó lé bí Ẹlẹ́kọ̀ọ́lélá jí Adégbé? Àbí tó bá sọ pé èyí jí Adégbé kan ṣe ló yẹ ká sọ pé Ọlọ́ọ̀túnjà bí àrí owó o. Àwọn èèyàn ló ń dédé fabricate like mo ṣe sọ doctored history. Èmi àkọ́ dédé create history. The Ọlọ́ọ̀túnjà happens to be an ọba that we all know. Ọba tó dẹ̀ ń fún yín nìtàn tó ń sọ pé ẹ̀kọ́lé inú ìkọ̀lé bẹ̀ ló gbé, inú ààfin bẹ̀ gan ló gbé jù ní Olùsì. Tó ń sọ sọkúsọ fún pé Ẹlẹ́kọ̀ọ́lé jí Adégbé kìíní kan. We are all civilized. Kí la ń jà fún báyìí? Ọmọ ìkọ̀lé ọ̀pọ̀lọpọ̀ wọn ló lọ́kọ níyàwó lọ́kọ nílùú wọ̀nyẹn. Ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? The same thing mo ń sọ Aláké of Ẹ̀gbáland. Ṣé bí Òwu wà bẹ́ẹ̀? Gbàgúrà wà bẹ́ẹ̀? Òkè Ọ̀nà wà bẹ́ẹ̀? Gbogbo wọn yẹn ìdúgbò 4-5 ló wà ní Ẹ̀gbá. Wọ́n dẹ̀ gbà pé Aláké ni paramount ruler. The same thing ní Ìjẹ̀bú Òde, Adétọ̀nà. There are so many Ìjẹ̀bús villages tó make up Ìjẹ̀bú lédè. Gbogbo wọn papọ̀ wọ́n dẹ̀ fìgbà fún Adétọ̀nà di Ìjẹ̀bú Òde as their paramount ruler. So gbogbo ìdúná ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé paramount ruler ni. Orúkọ tèmi ni Olóyè Gíga Olúwọlé Ògúnṣakin, Asọ́lọ̀ ti ìlú Ìkọ̀lé Èkìtì. A wà ní Remi Johnson Royal Estate, Remi Johnson Royal Estate nílùú Adó Èkìtì. Remi Johnson Royal Estate ni wọ́n kọ́ fáwọn sọ̀mọ̀rí aláfẹ́ táwọn náà fẹ́ rí nǹkan mọ́lẹ̀ tí wọ́n fẹ́ ní property nílùú Adó Èkìtì. Bóyá ẹ wà lókè òkun, ẹ̀yin náà ń wá láti ní property sílé pàápàá jùlọ nílùú Adó Èkìtì. Yálà ẹ lè má jọmọ Èkìtì, ẹ lè má gbé nílùú Èkìtì, àmọ́ ibikíbi tí ẹ bá ti ní property sí náà ló ti lè máa dowó fún yín. Eléyìí tẹ́ lè máa fi ṣe apartment, ẹ lè fi ṣe hotel, ẹ lè fi ṣe àwọn nǹkan tó bá wù yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nílùú òyìnbó àtàwọn tó wà ní Nàìjíríà ni wọ́n ti kówó fáwọn kan láti bá wọn kọ́lé, láti bá wọn rí property mọ́lẹ̀, àmọ́ tó jẹ́ wípé owó wọn ò fi ṣe nǹkan tó ní kan bá wọn ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ti bọ́ sọ́wọ́ gbájúẹ̀. Already made apartment ní Remi Johnson Royal Estate. Eléyìí tó fìkàlẹ̀ sí Èkìtì State Housing Estate tó wà ní ọ̀nà Ìkẹ́rẹ́ tó sí Pastoral Center, kò ju bí 300 meter tẹ́ ẹ mọ̀ fi wo ojú ọ̀nà bí mọ́tò ṣe ń lọ bó ṣe ń bọ̀ ní express ọ̀nà Ìkẹ́rẹ́. Àárín gbùngbùn ìgboro lágbègbè tí ò pariwo, agbègbè tó fini lọ́kàn balẹ̀ ní Remi Johnson Royal Estate ló wà. A ti kọ́ tán báyìí fún títà fún àwọn tí wọ́n bá rẹ́dì láti di onílé lórí. Wọ́n kọ́ nílànà ìgbàlódé sínú àyíká tó dùn wò. Mini duplex apartment pẹ̀lú extension room and parlour self-con lọ́wọ́ ẹ̀yìn nínú compound kan tí compound ẹ̀ tí àyè ńlá rẹpẹtẹ tó sì wà ń bẹ̀. Ẹ jẹ́ kí n mú yín wọlé kẹrí àrà tí wọ́n fi ilé náà dá. This is the entrance of the building. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú yín wo bí compound ilé náà bó ṣe rí. Ẹ wo compound lọ báyìí, ó tún lọ báyìí. Ṣé rí ibi nìkan ṣoṣo ó lè gba mọ́tò tó tó bíi 10, about 10 vehicles, 10 cars lẹ kọ́kọ́ lè park sínú compound yìí, yàtọ̀ sí compound ilé tó tún lọ sẹ́yìn. Ẹ kọ́kọ́ wo stand storage tó lè gba storage 2 sí bíi 3. Ara compound lélẹ́yìí. A ní extension. Ẹ jẹ́ kí n mú yín wọ main building. Ó yá, let's check out the modern furnished kitchen. Ó lẹ̀ ń wò yìí. Ẹ wo bí kitchen ṣe láyè tó. Ẹ wo interior decoration tó wà nínú kitchen yẹn. Ẹ wo furniture. Ẹ wo gas cooker, microwave, water heater. Gbogbo nǹkan tó jẹ́ ti ìgbàlódé pátápátá ló pé sínú kitchen ilé ìdáná yìí. Yes! Ẹ wo gigantic sitting room. Ẹ wo bó ṣe tó. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀ láti design 3D TV panel yìí. Ẹ̀yin náà ẹ wò gbogbo nǹkan tí wọ́n fi ṣe low quality. Ẹ̀yin náà ẹ wò látòkè délẹ̀ títí tó dórí chandelier light. Ẹ wo chandelier light yìí bó ṣe rí. Ilé tí ó ṣe jí gbé. Káṣẹ̀ tó wá sọ̀rọ̀ nípa a very well designed POP ní ceiling tó jẹ́ pé design tó wà ń bẹ̀ ó tó oríṣi bíi 4 sí bíi 5 ní sitting room yìí nìkan. Tẹ́ bá lálejò
lẹ́yìn ìgbà tí àlejò bá ti ṣe gbogbo fàájì tán nínú sitting room yìí kó nǹkan tiẹ̀ dára wọlé sínú yàrá ìlú láì ní dá yín láàmú lókè rárá. Ẹ̀yin náà ti rí bí ìsàlẹ̀ tó jẹ́ main sitting room bó ṣe rí. Let's go. Ẹ kọ́kọ́ wá wo bí passage yìí ṣe fẹ̀ tó, ẹ ti rí ẹni bó ṣe fẹ̀, well designed pẹ̀lú POP tó jẹ́ ti ìgbàlódé. This is the master bedroom. Ẹ wo design, wow, you will love it. Ẹ wo design POP, ẹ wo bó ṣe gbàyè, bó ṣe tóbi tó, kò sí bí bẹ́ẹ̀dì yín ṣe tó tí ò ní gbabẹ̀. Kí wọ́n ṣe yẹn nìkan, ṣe rí gbogbo CCTV camera tó wà ní gbogbo compound àti inú àyíká inú ilé yìí pátápátá ni wọ́n ti kó pọ̀ sójú kan. Láti inú master bedroom yìí lẹ́tì máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri inú ilé yìí àti láyìíká inú ilé yìí. Òun náà nìyẹn wọ́n ti bá yín set ẹ̀ síbẹ̀. Ẹ wo wardrobe lágbàǹgbà tó jẹ́ master wardrobe tó wà ń bí. Ẹ wo jacuzzi tó jẹ́ ti ìgbàlódé very massive. Ẹ wo balcony, ó ní balcony tẹ́ ti já nájú, tẹ́ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nísàlẹ̀. Láti master bedroom we have another 2 beautiful rooms. Ẹ wo wọ́n ṣe gbogbo òkè yìí fún family ni. Ó ní personal bedroom and toilet. Like I said, kò tán síbẹ̀, ìkejì rèé tó tún wà pẹ̀lú ẹ̀, ìyẹn ni room and parlour self-con. Wow, this is massive. Room and parlour self-con. Ẹ wo bí sitting room yẹn, ẹ wo bó ṣe tó wà well designed and well furnished látòrí POP dórí wall, gbogbo ẹ̀ ni wọ́n ti kùn. Ẹ wo windows. Yes, kitchen. We have well furnished and equipped kitchen. Look at it. Kitchen cabinet, POP everywhere, water heater àti gbogbo ẹ̀ ó wà ńbẹ̀. Yes, this is the room. Wow, you will love it. You will love it. You will love it. Very big room. Very big room. Wardrobe ti wà ńbẹ̀ pẹ̀lú personal toilet and bedroom tó ní water heater, modern facilities ni wọ́n ṣe síbẹ̀. Another building entirely tí ó wà pẹ̀lú mini duplex complex yẹn. Yes, Ọlọ́run máa fowó kẹ́yìn lọ́rọ̀ wa. Ó lẹ́ wò yìí, massive building with big compound tó wà ní very quiet and serene environment. Èló la fẹ́ tà, ṣíkíní money. Àwọn numbers tó wà lójú screen ní kẹ́ máa pè tàbí kí ẹ máa WhatsApp láti mọ iye tí a fẹ́ ta building. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.